ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè olódùmarè o ìbà rẹ o ìbà kọ́dá ayé o ìbà ṣẹ̀dá ọ̀run olódùmarè ọba tó ga fíofío tí ọ̀la fi wé oko rìbìtìtì ṣọ̀tá lórí nípìnṣín elédùmarè o ọba ṣoore kiri o ọba kiri ṣoore ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kẹjì nínú kìnìún olódùmarè ọba tó ga fíofío tí ọ̀la fi wé oko rìbìtìtì ṣọ̀tá lórí nígbìnṣín olódùmarè o ìbà rẹ o olódùmarè arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ lẹ́yìn olódùmarè o kò sẹ́lòmíì olódùmarè náà lọ́ba tó tún kù tó ìbà olódùmarè ìbà ẹ̀yin tó olódùmarè ọba tún gbélé ayé lé lọ́wọ́ olódùmarè ní ẹ máa ṣe lé ayé ẹ̀yin àwọn aláìgbọràn ẹ máa bá mi kó wọn ń pa tiẹ̀ olódùmarè gbáyé láwọn kan lọ́wọ́ ọ wá fáwọn kan ṣàdarí tó mọjúbà gbogbo ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin ọba aládé ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè nílẹ̀ yorùbá kárọ̀ àjíbí ẹ̀yin lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin nílẹ̀ odùduwà ẹ̀yin nílẹ̀ òtù mọjúbà yín o mọjúbà yín lẹ́fẹ̀ mọjúbà yín lọ́yọ̀ọ́ aláàfin mọjúbà yín ní gbogbo ilẹ̀ yorùbá pátápátá káfàṣà tó gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo yín ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ sì kú àjálẹ́ ní gbogbo bí kíkíkí mi bá ti bá yín àtàsìkò tẹ bá wà lápá àbí tẹ wà níbẹ̀ wọn ẹ ní pòfo ẹ ní ròfo nílé ayé ẹ̀yin abiyamọ o ẹ ní fojú sunkún ọmọ ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ tèmi àdìtú ọ̀rọ̀ olódùmarè náà o tó mọ kí gbogbo yín o mọ kí yín nu létí tí ń gbọ́ mi yìí ọ̀dẹ yín ọ̀ní laná baálé léyìí ọ̀ní bá wọn kú bájá ṣe kú tó ń tògóró ìyálé léyìí ọmọ ní bá wọn wọlé bágùn tán ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn mọ kí gbogbo yín ẹkú bélédù àti pé orí mo kó yín inú mo ká ṣẹ̀ṣẹ̀ ẹ̀dí tó mọjúbà o ìbá gbogbo ẹ̀yin ajúni lọ ibẹ̀ yín ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ ẹ̀yin tó ti sọ kí n tó sọ ẹ̀yin tá a jọ ń kọ̀wọ̀ ọ̀ṣọ́ ẹ̀yin gbogbo àwọn tí ọ̀tún mọ́ ọṣọ́ ńgbà táwa ò bá ní sọ mọ́ ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ẹnìkan ò lólé ayé gbò ìgbà òṣìtọ́ lọ bí òréré mo wá dé lónìí nù mo júbà yín o gbogbo ẹ̀yin ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ tí mo bá lábà nítorí pé ẹni tá a bá lábà ni bàbá gbogbo ẹ̀yin ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ tí ń bẹ lánàgó gbogbo ẹ̀yin presenters ẹ̀yin journalist láṣẹ àwọn eléèbó mo júbà gbogbo yín ní gbogbo apá àbókíá pátápátá àti yéwá mo júbà gbogbo yín o ẹ jẹ́ bà mí ọṣẹ tó mo wá dé mo dé kà mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ mo dé sórí ìkànnì tí mo wà yìí ẹ dákun ẹ bá ń share ẹ wọ́n rán mi iṣẹ́ tí mo fẹ́ jẹ ni iṣẹ́ tá a bá sì rán ikọ̀ kan kì í pakọ̀ o ẹ dákun o bẹ́ẹ̀ ń bá níbì kan tí mo ti sọ̀rọ̀ tí ọ̀yẹ́ ń sọ ẹ foríjì mi ẹ dákun mo wá lọ gàṣà mo wá lọ sílùú kọ́ lájèdí ìrókò mo kí gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè gbogbo ẹ̀yin ọba aládé tí ń bẹ ní gbogbo apá ànàgó àti yewa pàápàá jùlọ ìpókíà local government mo kí gbogbo yín o ẹ kú àtẹ̀mọ́ra ẹ sì kú délé kábíyèsí late ọba jọ́ọ̀nù ọlákúnlé òjó jp tí wọ́n rí wàlẹ̀ àṣà tí wọ́n lọ rèé darapọ̀ máwọn baba ńlá baba wọn wọ́n lọ rèé darapọ̀ máwọn ancestors kólódùmarè ọba kó túbọ̀ bá wa fọ̀run kẹ́ kábíyèsí kólódùmarè ọba ó túbọ̀ bá wa fọ̀run kẹ́ wọn kó bá wa mú ìpẹ́ ibi kúrò lójú bàbá o gbogbo ẹ̀yin olóyè ìdí ìrókò gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo onílé pátápátá àti gbogbo àlejò tí ń bẹ ní gọ́ọ̀lájẹ́ ìdí ìrókò àti gbogbo àlejò tí ọmọ gbàdí ìrókò kọjá lọ sí Benin Republic àtàwọn tí ọmọ bọ̀ láti Benin Republic wọlé sórílẹ̀-èdè Nàìjíríà gbogbo yín lọ̀rọ̀ yìí bá wí ẹ dákun ẹ bá ń share akínní yìí
kó lè máa kan gbogbo wọn lára pátápátá lórí ọ̀rọ̀ ètùtù ọba tí wọ́n ń ṣe lọ́wọ́ náà ni o. iṣẹ́ mọ̀ pa aṣọ nígbà kan nínú àwọn fọ́nrán kan tá a fi síta a ní wọ́n mọ̀ ṣe níjọ́ márùn-ún èyí ò ní tòrò tí wọ́n mọ̀ ṣe níjọ́ márùn-ún ní gbogbo ọjọ́ ọjà Owódé tó bá wá dijọ́ kẹsàn-án èyí ò ní ọjọ́ ọjà Àgọ́ ó ní wọ́n mọ̀ ṣe tòòṣà ọba wọ́n sì ń ṣe látìgbà náà àmọ́ àwọn àyípadà belenja kan tún ti wà o òun la ní ká fi tó yín létí àwọn àyípadà yìí sì ní pé bí wọ́n ṣe ń ṣe tijọ́ karùn-ún tẹ́lẹ̀ náà ni ó ṣe máa lọ o ìyún ní gbogbo ọjọ́ ọjà Owódé gbogbo ọjọ́ karùn-ún tọ́jọ́jọ́ ọjà Owódé ó ní ìṣèdè ó wà táwọn eléèbó ń pè ní kọfíù àbí kí ni wọ́n ń pè ìṣèdè ní ọmọ wà látago méjìlá òru ni o 12 a.m. látago méjìlá títí lọ dé aago 4 ìṣèdè ó mọ̀ wà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde ìta lásìkò náà wákàtí 4 kọ́nù wákàtí 4 péré náà ni ẹ dákun ẹja afẹlẹ ìṣọ̀kan èkejì ni pé bí wọ́n ṣe ń ṣe tọjọ́ kẹsàn-án náà tó jẹ́ tọjọ́ ọjà Àgọ́ bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa ṣe ìṣèdè ó sì tún máa wà látago méjìlá títí dáago 4 wọ́n máa ṣe ìyún náà lọ. ẹ̀kẹta ó ní pé tó bá dọjọ́ kejìlá nínú oṣù tá a wà yìí nínú oṣù keje ṣàǹgbétọ́ jáde tán ìṣàǹgbétọ́ jáde lọ́jọ́ kejìlá oṣù keje ọjọ́ táwọn wíyé kódà kò ní ṣíṣèdè kankan lóru wọ́n ṣe mọ́jú ni ẹni tí ọba mọ tí ń jẹ́ ṣàǹgbétọ́ tẹ́lẹ̀ ẹ dákun ẹ tara ṣàṣà ẹ yá máa bọ̀ ẹ wá wo bí àwọn tí ń jẹ́ ṣàǹgbétọ́ ó ṣe máa pitú lóríṣiríṣi ọjọ́ kejì rẹ̀ tó jẹ́ ọjọ́ Sunday èèyàn jẹ́ ọjọ́ 13 oṣù keje tá a wà yìí ọjọ́ náà ní ọ̀fẹ́ ọjọ́ náà ni wọ́n gbé ọ̀fẹ́ tí ń jọ́fẹ́ èmi ti sọ fún yín tẹ́lẹ̀ ẹni tó bá sọ pé kò sí nǹkan ìṣẹ̀ǹbáyé mọ́ ó ń bẹ o àwọn ibìkan ni kò sì lè parun rárá pàápàá jùlọ lápá ọ̀dọ̀ àwọn ànàgó kò lè parun bẹ́ẹ̀ bá ń gbọ́ ọ̀fẹ́ yàtọ̀ sọ́fẹ́ ọ̀fẹ́ yàtọ̀ sọ́fẹ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀ sọ fún yín kì í wá ṣèdí ìrókò nìkan ni ó pàfọ́ọ̀mù lọ́jọ́ tá à ń sọ yìí lórí ọ̀rọ̀ Lọ́fẹ̀dé àwọn ìlú ńláńlá pàtàkì kan ń bẹ nítòsí ìlú Kọ́làjèdí ìrókò ẹ má jẹ́ ń tàn yín nǹkan ń bẹ lápá ọ̀dọ̀ àwọn ànàgó ìlú kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìdí ìrókò à ń pèlú náà ní Bàtẹ́fì bẹ́ẹ̀ bá dé Bàtẹ́fì o ẹ mọ̀ pé nǹkan ìṣẹ̀ǹbáyé sì ń bẹ láwọn ibìkan tẹ́ ẹ bá wá lọ gàṣàgàṣà ẹ délùú tí wọ́n ń pè lágọ̀ṣàṣà àwọn àgọ́ṣàṣà náà ń bọ̀ nǹkan ìṣẹ̀ǹbáyé náà pọ̀ nílùú àgọ́ṣàṣà o àwọn náà ń bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ bá wá lọ gàṣà kódà oríṣiríṣi ìlú ńlẹ́kàn ìjòfì ara wọn ni bẹ́ẹ̀ bá wá lọ tán ẹ wá délùú gangan tá à ń fowókọ rẹ̀ pé local government Ìpókíà Ìpókíà mo kí kábíyèsí o mo forí balẹ̀ forí adé èmi ò jẹ́ rórí adé fín àrọ́bà fín lọ́ba ń pa ìlú àtijọ́ nílùú Ìpókíà ọ̀dà bí wọn ò bá sì sọ ó dàbí pé wọn ti jẹ tó 47 àbí jù bẹ́ẹ̀ lọ ní lọ́balọ́ba wọn ọba tí sì ń bẹ́ńbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ gorí àpèrè ni torí pé wọ́n pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ wọ́n fọwọ́ páwú wọ́n sì fèrègì jobi wọ́n fẹ́ ṣe ayẹyẹ ọdún 5 báyìí wípé wọ́n gorí àpèrè àwọn baba ńlá baba wọn bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ ṣe ọjọ́ bí kábíyèsí fẹ́ ṣe 55 wọ́n sì tún fẹ́ ṣe ọdún 5 ó jẹ́ 55 ẹ rí i pé àmì àṣepé ni kábíyèsí o ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín ìlú Ìpókíà àwọn náà wà pitú láti Ìpókíà lórí ọ̀rọ̀ Lọ́fẹ̀dé ẹ dákun ẹ túyáyá ẹ túyáyá ẹ wá lógún ẹ wá lọ́gbọ̀n
wọ́n pe gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, wọ́n pe gbogbo yín lógùn state, wọ́n pè yín ní bẹ́ẹ̀. Àwọn èèyàn ń bọ̀ láti Benin Republic, wọ́n ń bọ̀ láti Togo, wọ́n ń bọ̀ láti Ghana, wọ́n ń bọ̀ láti Burkina Faso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́jọ́ tá à ń sọ yìí náà kò ní ṣìṣèdè rárá, àṣepọ́njú kẹlẹlẹ ni. Kí n wá fògà ṣáà, mo wá fewé ọ̀fẹ́ gbéra mọ́fò, mo wá gbéra pa ọdọọjọ́ kejìdínlógún on the 18 ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí. Ọjọ́ náà làgán ọbẹ̀ bágan bá sì ti bẹ́ ṣe mọ̀ páwọn ọ̀jẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n nu àwọn ilé gúngún. Ọjọ́ kejìdínlógún tá à ń sọ̀rọ̀ yìí, ìṣèdè ọ wà látago 12 títí dáago 4. Bọ́ bá wá dijọ́ kejì ẹ̀wẹ̀, ọjọ́ kọkàndínlógún on the 19 oṣù tá a wà yìí, àwọn egúngún ọ̀wà bẹ̀rẹ̀ tiwọn. Ẹ wà máa róríṣiríṣi ará ọ̀run kìnkìnkìn, àwọn tó jẹ́ pé wọ́n fẹsẹ̀ rìn wá látọ̀run, àwọn tó sì jẹ́ pé ewé ọ̀fẹ́ wọn fi gbéra látọ̀run, àwọn tó jẹ́ pé ojú ogun ni wọ́n ti gbẹ́kú wọn wá. Oríṣiríṣi eégún kìnkìnkìn lẹ́mọ̀ rí. Ṣe mọ̀ pé eégún tìlú kọ̀ lájèdí ìrókò, àwọn èṣe eégún tí wọ́n máa ń gbé lójoojúmọ́, wọ́n sì ṣe eégún tí wọ́n ń gbé lóṣooṣù, bẹ́ẹ̀ ni wọ́n ṣe eégún tí wọ́n ń gbé lọ́dọọdún. Bọ́yọ́dún kẹwàá ni, àmọ́ ń tó ṣẹlẹ̀ yìí ní ó jẹ́ kí wọ́n kanra jáde. Ẹ wà á máa rí pàfọ́mánsì ṣe àwọn egúngún lóríṣiríṣi. Kò ní ṣìṣèdè o, ìṣèdè kankan ò ní wà rárá, àṣemọ́júmọ́jú kẹlẹlẹ ni. Èmi ò mọ iye ọjọ́ tí wọ́n fi ṣe o, àmọ́ bí nǹkan kan ó bá ṣẹlẹ̀, á jẹ́ kẹ́ gbọ́ lórí ẹ̀rọ ayélujára. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n sì máa bá. Ìkéde yìí wá látọ̀dọ̀ High Chief Orobiyi Samson Abiodun, àgbà olóyè Orobiyi Samson Abiodun, Onisha of Ìkọ̀lájé Ìdí Ìrókò, àti fún gbogbo àwọn olóyè, àwọn ìgbìmọ̀ tí ń rí sí ètùtù ọba kábíyèsí tó rẹwàlẹ̀ àṣà létọba John Ọlákúnlé Òjó JP àti gbogbo àgbààgbà Ìkọ̀lájé Ìdí Ìrókò. Èmi ọmọ yín ni mò ń mú wá sójú ran yín àti etí ìgbọ́ yín. Ojú tẹ fi wá ń wò mí yìí ọ̀ní relédè yín o, etí tẹ sì fi ń gbọ́ mi, etí yín ọ̀ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n máa wá, ẹ̀yin ni wọ́n sì máa bá. Ẹ ń bá wá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lọ báyìí kí n má padà wá, onítọ̀hún wọn ò wá dé wọn ní débó nítọ̀hún láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́ o.